ẹ̀yin tí wà ní inú ilé mo kí wa ẹ káàsán a kú ìsinmi èní àdẹ̀kù bí ojú ọjọ́ ṣe rí tí mo fẹ́ ká ṣe àgbéyẹ̀wò ẹ̀ lénìí tí mo mú wá náà ni Osho kan tó ń pè ní Osho Aworo ó ṣiṣẹ́ fún olórin ó ṣiṣẹ́ fún àwọn tó ń tajà ó ṣiṣẹ́ fún babaláwo àáfàá àwọn àáfàá tó ní ilé kéwú tàbí wọ́n níjọ pásítọ̀ wòlíì àwọn tó ń dálejò lóhùn ṣá wọ́n lè lò ó tó dẹ̀ ṣiṣẹ́ fún wọn dáadáa Osho Aworo tó ṣiṣẹ́ dáadáa tó jẹ́ pé tá a bá ń lò àáròyìn pé bí iṣẹ́ ẹ̀ ṣe rí ṣe rí àwọn kan máa ń sọ pé mo ń kọjá lọ́nbì kan làwọn kan ń sọ̀rọ̀ kan pé àwọn tó máa ń lo nǹkan dúdú tó máa ń lo kinní tó máa ń sọgbà kódà àwọn ọmọ nǹkan tí wọ́n rí ń bẹ̀ mo wá rẹ́rìn oríṣìí 3 sí 4 ni àwa ẹ̀dá àwọn ọmọ kan wà tó ṣe pé òbí wọ́n ti ralẹ̀ wọ́n ti sanko wọ́n ti kọbè wọ́n ti gbin nǹkan síbẹ̀ àwọn kan dé wọ́n sì ń kéré oko irú wọn lẹ́rìí tí wọ́n ní tí wọ́n ní ṣe wàhálà kankan rárá tí wọ́n ti máa tí gbogbo nǹkan ó ti máa dùn. Ìsíkejì ń làwọn tó jẹ́ pé bàbá wọn ti ralẹ̀ wọ́n ti kọbè wọ́n ti sanko wọ́n ti kọbè wọn àti ìgbìn nǹkan síbẹ̀ rárá tí àwọn ọmọ fi dé àwọn ọmọ yìí ló wá gbin nǹkan sí lẹ́yìn kí nǹkan kan sì máa kéré ibẹ̀ irú wọn náà ó sì dáa torí wọ́n máa wò pé àwọn ò ṣe wàhálà jìnnà tí nǹkan fi ṣe ẹ tún wá wo àwọn kan tó jẹ́ pé bàbá wọn ò tiẹ̀ ṣe kankan kò san kò ralẹ̀ débi pé yóò san kò débi pé yóò tiẹ̀ kọlẹ̀ débi pé yóò gbin nǹkan sí táwọn fi dé irú wọn àwọn ni wọ́n ẹ̀sẹ̀ tiraka wọ́n sì gbìyànjú láti ralẹ̀ láti sanko láti kọlẹ̀ láti gbin nǹkan síbẹ̀ kéré oko tó jáde èrè oko yẹn ó lè má jáde lójú wọn o wàláì ó lè má jáde lójú wọn ṣe wá rẹni tó kí bàbá ẹ̀ ti ralẹ̀ ó ti sanko ó ti kọ ó ti gbin nǹkan síbẹ̀ nǹkan ti jáde òun kàn ń kéré oko ni lójú ẹni tó kí bàbá ẹ̀ ò ṣe nǹkan kan tí ò ralẹ̀ tí ò ṣe kankan sílẹ̀ yóò wá dàbí ẹni pọ́n lé pé ẹni tí bàbá ẹ̀ ò ṣe kankan sílẹ̀ yẹn kò máa ń ṣe kì í ṣe pé kò máa ń ṣe o kì í ṣe pé kò máa ń ṣe rárá ibi tí kálukú ti bá ibẹ̀ ni ó ti gbé ibi tí kálukú ti bá ló ti gbé ẹ má lè jẹ́ ká parọ́ fúnra wa ìgbìyànjú tá à ń sọ yìí ìgbìyànjú àti àdúà ó ń ṣiṣẹ́ papọ̀ ni o ẹnìkan bá mi sọ̀rọ̀ kan lánàá ó ní àwọn àdúà kan wà tá a máa gbà táwa gan ti mọ̀ kó lè gbà ó lẹ́ni tó fònà títì tí mọ́tò ń bọ̀ tí ó wọ̀ fún wòsì tí mọ́tò wá kàn lára tó wá rí lórúkọ Jésù mọ́jẹ̀ ò gbá mi mọ́jẹ̀ ò gbá mi mọ́jẹ̀ ò gbá mi irú àdúà yẹn ó fi àwọn nǹkan bíi 3 ṣe àpèjúwe tá a ti mọ̀ kò sí nǹkan tí Ọlọ́run ò lè ṣe o ṣùgbọ́n nǹkan tó lè ṣe tí ò ní ṣe ló pọ̀ ẹni tó gbìyànjú bóyá o so oògùn bóyá kinní kan o ṣe gbá o ṣàwo Ọlọ́run wá ṣe Ọlọ́run ló ṣe kì í ṣe wọ o dandan ni kó o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn tọ́lọ́run ò tí wàá ṣe tiwọn wọ́n fojú pé wọn àmọ́ ṣe wò wọn èyí ó sì máa gbìyànjú lọ ni mo ti ń gbìyànjú bọ̀ mi ò ríṣẹ́ mi ò ṣe gbá mi ò ṣàwo ó wá sọ pé ó gbìyànjú mọ́ sẹ́rẹ́ni tí nǹkan ń dùn fún lénìí òun ló yẹ kó kíyè sára jù tí nǹkan ń lọ bó ṣe yẹ kó ṣe lọ òun ló yẹ kó kíyè sára jù òun gan ló yẹ kó múra sí ìgbìyànjú jù nítorí pé ẹ̀kan tó bá yí bírí àyípadà sí burúkú ò ní kàn wá o ẹ̀kan tó bá yí bírí sẹ́rí kéèyàn gbìyànjú kí nǹkan dáa ó tètè máa ń ṣe é ṣe ń gbà míì ju kí nǹkan ti bàjẹ́ ká sọ pé a fẹ́ tún ṣe lọ. ẹ jẹ́ ká bọ́ sórí níta ní fúnra wa lénìí tí mo pè ní Osho Aworo ọ̀nà léèmí àwọn iṣẹ́ yìí mo ti fi sílẹ̀ rí nígbà kan àti tó bí ọdún 2 sẹ́yìn àwọn èèyàn pè mí lórí ẹ̀ dáadáa àwọn tán ṣe inú mi dùn àwọn èèyàn ṣe dáadáa tí mo gba ẹ̀bùn tó pọ̀ lórí iṣẹ́ yìí mo tún wá tún fi sílẹ̀ ẹ jẹ́ ká wá adìyẹ orí àbá tó ti yé ẹyin tó ti wá sàbà dúdú tàbí funfun ló dáa jù kó jáláwọ̀ ọ̀kan òun ló dáa jù ẹ jẹ́ ká làláyà ká wá ti wá làláyà ká wá kó gbogbo nǹkan inú ẹ̀ jáde ká kó síbì kan ká wá kó gbogbo ẹyin tó yéhùn ká kó sínú ẹ̀ ká wá fatari kan sí ká wá wé lásọ funfun ká gbé sínú agbada ká jù
ṣé wá ráwọn nǹkan tá a kó jáde nínú adìyẹ yẹn ká gún mọ́ ọ̀gà ààyè ká gún mọ́ ẹyẹ òǹbẹ̀ mẹ́fà ká gún mọ́ ká wá pò lọ́ṣẹ ewé òrìṣà ọjà ẹ má bínú tá a bá ti la kíní yẹn láyà a fi ewé òrìṣà ọjà a máa fi tẹ́ inú adìyẹ yẹn ká tó wá kó àwọn ẹyìn yẹn lé ká tó wá fàtàrí sí ká tó wá dì lásọ fún ká tó wá jò ṣé tó wá rí ewé òrìṣà ọjà kan náà láàkọ́ fi tẹ́ inú gbá oníkókó ká tó wá kó àwọn nǹkan tá a gún pẹ̀lú ọṣẹ yẹn ká tó wá kó lé lórí tá a bá ti bò láti wá lò tá a bá ti wá wẹ̀ tán tá a fi ọṣẹ yẹn wẹ̀ á wà bu òrí á pò kíní yẹn mọ́ òrí á wà fi sínú ẹ̀kọ́ gbóná á mú pẹ̀lú àdúrà kí ni àdúrà rẹ̀ òun náà ni pé a mọ̀ ní fọ̀nà lé mi àwọn nítorí bí àkùkọ bá kọ sí ní fi òye ní fi hàn ọmọ aráyé fi ọ̀nà lé mi hàn wọ́n bí àkùkọ bá kọ sí ní fi ọ̀nà ìlú hàn àjèjì fi ọ̀nà lé mi hàn àwọn tí ó ṣe mí láàánú lémi fi ọ̀nà lé mi hàn àwọn tí wọ́n fẹ́ ra ọjà tí mò ń tà àwọn tí ó ṣe mí láàánú tí ó gbé owó ńláńlá wá fún mi tí wọ́n wá fi owó ńláńlá tí wọ́n wá fi dá mi lókòwò fi ọ̀nà lé mi hàn wọ́n torí pé ọ̀nà ò ní dí gágá kò ní dí gbogbo kádìyẹ má débi àbá ẹ̀ bí a ṣe máa lo àṣírí nìyẹn ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ kí ni wọ́n ń sọ ó ní o ti gbìyànjú pé kò tíì ṣe ó wá ti torí ẹ̀ wá sọ pé ó gbìyànjú mọ́ àánú ẹ̀ ṣe mí àánú ẹ̀ ò ṣe mí ìgbìyànjú sì ń tẹ̀síwájú ni o tí ẹ̀dá ò fi kú ní ìgbìyànjú ń tàn síwájú èèyàn ní sọ pé torí pé mo ti jẹun lánàá yìí ní jẹun lónìí àbí pé mo gbàdúrà lánàá mi ní gbàdúrà lónìí ó ń tọ̀ ń tan rẹ̀ jẹ ni o èèyàn méjì ni ò kì í lójú oorun ẹni tí ó ba nǹkan jẹ́ ò ní lójú oorun ẹni tí ó sì tún lù ṣe náà òun náà ò ní lójú oorun o tí Saheed Òṣùpá ni àbí ta ló fi kọrin tó ní olè tí ń bọ̀ wá jọ́ lólè tí ń gbàdúrà pé wọ́n Ọlọ́run jẹ́ kó òun orílé kó ìwọ onílé wá sùn sórí pé Ọlọ́run ó gba àdúrà wa ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ ká jẹ́ onígbìyànjú ẹ jẹ́ ká jẹ́ onígbìyànjú n tí wọ́n ń sọ tí wọ́n ń gbọ́n pé èmi ẹ̀ lè ṣe kíní kẹ̀mí mọ́mọ́ dá wọn lóhùn mọ́mọ́ farawé wọn bóyá ipò àkọ́kọ́ tí mo sọ nínú àwọn mẹ́rin tí mo kà á lẹ̀ bóyá ń lò ń wà tí wọ́n ò sì sí nípò àkọ́kọ́ yẹn ó wá wò pé àbọ̀rọ̀ lásọ fọmọlúàbí tó bá dénú ẹ̀ yóò di odidi àdúrà wa ó gbà ó fi gbìyànjú kó fi kún àdúrà ni lèèyàn fi lè tètè débi téèyàn ń lọ àwọn téèyàn ń pàdé lójoojúmọ́ ẹni tó pàdé lójú ọ̀nà pàápàá jùlọ ọkùnrin obìnrin tẹ́ẹ̀jọ́ ń sùn tẹ́ẹ̀jọ́ ń jíǹjo mọ irú ọkàn ẹ̀ sí ọ nínú fídíò mi tó ń padà bọ̀ máa sọ ìrírí kan nínú ẹ̀ atọkùnrin àtobìnrin àjọ ń sùn àjọ ń jí ni kí ní ìwà yìí lè mọ́ ṣiṣẹ́ papọ̀ ẹlẹ́dàá wa lè mọ́ ṣiṣẹ́ papọ̀ tí ó sì mọ́ tako rírí sí ẹnì kejì títọ́kọ mọ́ tako tìyàwó tíyàwó mọ́ tako ọkọ Ọlọ́run ò ní bá dáadáa wa jẹ́ ẹ jẹ́ ká jẹ́ onígbìyànjú lórí àṣírí tí mo wá fi sílẹ̀ yìí ẹ bá mi share ẹ like ẹ comment ìyẹn ni pé ẹ ń gbádùn àwọn ètò wa ẹ bá wa share ẹ like ẹ kẹdẹ comment ẹ bá wá ní ìbéèrè lórí ẹ àyè wà láti pè mí àti ìdáyín ló dáadáa sórí 08061408254 08061408254 àkú ìsinmi òní Ọlọ́run ò ní ṣe léyìí ní òpin fún wa ẹ ṣé mo dúpẹ́.